Photography ní èdè Yorùbá. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín photography ní èdè Yorùbá. Inú wa dùn láti tún bá yín pàdé lẹ́yìn oṣù mélòó kan tá a ti lọ fún ìsinmi ráńpẹ́. Iṣẹ́ ló sọ ọmọ nù bí òkò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé irú iṣẹ́ tá à ń ṣe yìí wọ́n lè pè wá lọ́la kán ní ó yá o à ń lọ sí ibi báyìí fẹ́ lọ ya àwòrán, wọ́n lè pè wá lọ́tùnla kán ní pé ó yá o ìlú ọba ló yá ká wá lọ ya àwòrán. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí ẹ ṣe fi rí mi fún bí oṣù méjì sí mẹ́ta. Àti wípé gbogbo àwọn nǹkan tá a lọ yà náà ẹ lè rí wò lórí African Magic Showcase ní ọjọ́jọ́ Monday láti agogo 9 alẹ́. Dẹ̀mọ̀ pé máa gbádùn eré náà. Photography ní èdè Yorùbá. Ṣùgbọ́n a ti padà dé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. A dúpẹ́ pé a tún pàdé ara wa láyọ̀ àti àlàáfíà lórí ètò wa ètò yín photography ní èdè Yorùbá. Ẹ má lọ bí kankan, mò ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò wa photography ní èdè Yorùbá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé a ti padà dé ọ̀tún dẹ̀ ní ọjọ́ ń yọ. Lórí ètò wa yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé à ń kọ́ra wa ní ẹ̀kọ́ photography ní èdè abínibí wa. A dẹ̀ sọ fún wa nígbà tá a bẹ̀rẹ̀ sáà kínní wípé a ò wá sórí ètò yìí láti wá máa ṣàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ photography fún yín ní Yorùbá o. Gẹ́gẹ́ bí a ṣe sọ, tá à ń sọ̀rọ̀ nípa ISO náà la máa pè. Tá à ń sọ̀rọ̀ nípa shutter speed náà la máa pè. Tá à ń sọ̀rọ̀ nípa frame rate náà la máa pè. Gbogbo ọ̀rọ̀ yẹ a wá bí láti wá máa túmọ̀ fún yín. Nǹkan tá à ń ṣe lórí ètò yìí ni pé à ń ṣe àlàyé gbogbo àwọn ọ̀rọ̀ yìí ní èdè Yorùbá kí ó ba lè yé yín. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó ń fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí wa tó ń kí wa pé a kú iṣẹ́ ọpọlọ. Elédùmarè náà ni kò ń ṣe agbára tiwa. Kò ń ṣe pé àwa la mọ̀ ọ́ tán àbí pé èmi mo mọ̀ ọ́ tán. Nǹkan tí a kàn ń ṣe lórí ètò yìí ni pé ìmọ̀ tí Ọlọ́run fún mi nínú iṣẹ́ àwòrán yíyà yìí, mo ti rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tó yẹ pé wọ́n fẹ́ mọ̀ ṣùgbọ́n èdè Gẹ̀ẹ́sì yìí kò yé wọn. Photography ní èdè Yorùbá. Nítorí ẹ̀ la ṣe dá ètò yìí sílẹ̀ ká yànnàná ẹ̀ ká sọ ní èdè tiwantiwa kí ó ba lè yé wa. Ní òní yìí kò sí ọ̀rọ̀ púpọ̀ tí a fẹ́ sọ. Mo kàn fẹ́ kí wa káàbọ̀ sí abala kejì photography ní èdè Yorùbá tá à ń pè ní season 2. Season 2 yìí ó máa nágbára gan. A ti ní àwọn àlejò rẹpẹtẹ tí a máa lọ bá tí ó máa ṣàlàyé oríṣiríṣi nǹkan fún wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé abala tó kọjá èmi nìkan náà kọ́ lẹ́ ń rí lójoojúmọ́. Abala yìí a ó máa ní àlejò ní ìgbàkúgbà. Wọ́n sì máa ṣàlàyé nǹkan táwọn náà mọ̀ nínú iṣẹ́ yìí, wọ́n máa ṣàlàyé fún wa. Photography ní èdè Yorùbá. Èní yìí a kò fi ń kí wa káàbọ̀ padà ni. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ̀kọ́ wa bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Bí ẹ ṣe mọ̀ bá ṣe máa ń ṣe ọjọ́jọ́ Friday ni àwọn ẹ̀kọ́ wa yìí la máa ń fi jáde sórí ayélujára. Ẹ̀yin tẹ́ ẹ bá ti like page wa, tẹ́ ẹ bá ti subscribe sí YouTube channel wa, ìfẹ́ kẹ́ ṣe lénìí kí ẹ bá lè máa rí gbogbo àwọn ẹ̀kọ́ tí a máa kọ́ wa. Eléyìí tá a máa kọ́ wa ní sáà yìí ó máa nágbára gan nítorí pé a ní sọ̀rọ̀ jù, a máa ṣe ni bá ṣe ń ṣe ẹ máa rí nílé. Táwọn ìbò ń pè ní practical session ni. Gbogbo àwọn ẹ̀kọ́ tá a máa ṣe ẹjọ́ ò ní pọ̀ rárá. Tó ń fẹ́ kẹ́ fi ara balẹ̀. Ẹ̀yin tẹ́ bá ti subscribe sí channel wa kẹ́ subscribe. Ní ọ̀sẹ̀ yìí ibi tá a ti máa dá ẹnu dúró leléyìí. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀kọ́ wa á bẹ̀rẹ̀. Mo kàn fẹ́ fi òní yìí kí n fi kí wa káàbọ̀ kí a bá lè gbáradì wípé photography ní èdè Yorùbá ó tún ti padà dé. Ẹ sọ fún ọ̀rẹ́, ẹ sọ fún àwọn ojúlùmọ̀ yín, àwọn ẹ̀gbọ́n yín, àwọn àbúrò yín tó ti ń gbádùn wa, ẹ sọ fún wọn. Àwọn èèyàn tó ń tẹ àtẹ̀ránṣẹ́ sí wa tó ń kí wa kú iṣẹ́ ọpọlọ, gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ọ̀rọ̀ ìyànjú yín náà ló ń jẹ́ ká máa tẹ̀síwájú. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó tún bá ara wa pàdé lágbára Elédùmarè. Orúkọ mi ò yí padà, Gbénga ọmọ Múrítàlá. Ó dàbọ̀. Photography ní èdè Yorùbá.